ẹran àgùntàn ẹran àgbàlagbà náà máa ń pè é. Tọ́wọn kan bá lọ tó bá ní agbára láyé wọ́n á kó sínú àgùntàn. Tó bá ti wá kó sínú àgùntàn tó bá di alẹ́ tó bá dé oríta àbí láàrin ọjà ẹran àgùntàn wọ́n á parapọ̀ síbẹ̀ wọ́n á máa ṣe ìpàdé tiwọn. Tó bá wá ń ṣe ìpàdé yẹn àwọn tó bá mọ agbára yẹn lò wọ́n ó lò wọ́n láti fi pàṣẹ fẹ́yàn èèyàn. Ó fẹ́ bímọ wọ́n wá di oyún mọ́ nínú. Ó ní àwọn nǹkan tá a máa ń ṣe tá a bá ṣe àwọn nǹkan yẹn tó mo ti sọ lórí àwọn ètò rí tá a bá ti tó bá fún ẹran àgùntàn yẹn jẹ tó bá fún ẹran àgùntàn yẹn tó bá dú ẹran yẹn báyìí ó ń tọ̀ wọ́n á bímọ yẹn wọ́n máa ń lo ẹran àgùntàn láti fi sọyàn nù. Láti fi sọyàn nù. Ètí ẹ̀sìn wọ́n ò rẹ ẹran àgùntàn yẹn tó bá rẹ ẹran àgùntàn yẹn wọ́n á fún ní àǹkan yẹn náà jẹ ni àṣejẹ ni wọ́n á jẹ tó bá ti jẹ wọ́n á mú lọ sọ́nà jíjìn wọ́n á lọ túlẹ̀ tó máa túlẹ̀ onítọ̀ wọn á rìn lọ. Bí wọ́n wà nílùú òyìnbó tó máa lò fún onítọ̀ wọn á padà wálé. Ṣùgbọ́n àwọn kan wà tọ́lọ́run dá tó ń rí wa táwa ò rí. Ok àwọn tó wá tọ́nà wá dá táwa rí yẹn ẹ ká lọ wo sample kí ló máa ń fà téèyàn máa ṣépè tó máa ṣẹ kí ló máa ń fà téèyàn máa ṣàdúrà tó máa ṣẹ. Àwọn tó kàn wà tó máa ti kọjá láti téèyàn ṣépè tó ṣẹ yẹn tó kọjá ṣépè yẹn tí wọ́n ní pé kí nǹkan yẹn dẹ̀ ṣẹ. Àti téèyàn bá ṣàdúrà yẹn kí wọ́n dẹ̀ ṣe kó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Yorùbá Gidi TV. A kí gbogbo alágbára ayé ẹ̀ǹlẹ́ ń bẹ̀rùn àwálà wúlú ojú ọ̀run òsì wá wù kókó alágbára tó ju gbogbo alágbára tí ń bẹ nínú ayé àtinú àwọn ọ̀run lọ ìbà rẹ o Olódùmarè ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé ọba tó ju gbogbo ọba tí ń bẹ nínú ayé lọ ọba tí ìfọba jẹ òkè ìpàkì ọba adẹ́rùbọba adẹ́rùbọba ọba tí dẹ́rùbọba gbọ̀n jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ òjijì inú omi lọ́lọ́run ṣe ní ṣọ́ọ̀kì ọ̀tá kò sì ṣe é gbámú. Ẹ kú dédé àsìkò yìí ń gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa wo ìkànnì Yorùbá Gidi TV Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ǹjẹ́ lónìí ẹ já sọ̀rọ̀ díẹ̀ nípa ìṣègùn ìbílẹ̀ ẹ já sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn oníṣègùn ìbílẹ̀ kí ìyàtọ̀ títí ẹ̀ ń bẹ láàrin àwọn oníṣègùn àwọn adáhunṣe àtàwọn babaláwo kí ni tó yẹ ká mọ̀ lórí ọ̀rọ̀ ìtọ́jú àìsàn ọgbọ́n táwọn baba ńlá baba wa ń lò ọgbọ́n tí wọ́n ń dá láti fi ṣètọ́jú ara wọn ọ̀pọ̀ àṣírí ní bẹ́ẹ̀lẹ̀ Yorùbá àwa ò wá bí láti wá tú àṣírí ṣùgbọ́n a wá láti wá fojú wa hàn àwọn nǹkan tó yẹ ká mọ̀ láti fi àwọn nǹkan kan hàn wá nípa ọ̀nà àbáyọ sáwọn ìṣòro wa ni. Bàbá Alado tí wọ́n jẹ́ bá àṣègùn ìlú Bàrìbà wọ́n ń bẹ lórí ètò yìí pẹ̀lú mi. Ẹ bá ń kí gbogbo ọmọ kóòtù òjìbí tí ń wà. Mo kí gbogbo ará ilé tó ń wò wá lásìkò yìí pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run ọba àìsàn tí ò gbóògùn mà ní ṣe wá o. Orúkọ tèmi ni Bàbá Alado olóyè Ìbàdà ìṣègùn ìlú Bàrìbà. Ẹ fi ìdíjókòó lé nǹkan ẹ wá gbọ́ àwọn àlàyé nípa nǹkan tó jẹ́ oògùn ìbílẹ̀ ká lára wa lọ́yẹ̀ ní ọ̀nà àbáyọ pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run ọba a ò ní ṣe àgbákò ayé o. Àmín àní ṣàgbákò ayé. Bàbá Alado kí n yàtọ̀ ṣoníṣègùn ní ṣádáǹṣe ní àbí babaláwo ìbéèrè táwọn kan ń béèrè nù eléyìn ọ̀bẹ́ kí wọ́n yàtọ̀ tí ń bẹ láàrin oníṣègùn babaláwo àtàdáǹṣe. Ẹ ṣeun olótùú. Àkọ́kọ́ àwọn tó bí wa babaláwo ni wọ́n. Àwọn tó bí ẹ̀yin. Àwọn tó bí àwa babaláwo. Bàbá tín aláwo ni wọ́n ṣe. Babaláwo wọ́n dẹ̀ tún jẹ́ oníṣègùn ìbílẹ̀ wọ́n ṣe méjèèjì pọ̀. Àwọn tó bí àwọn àwọn tó tún bí àwọn tó bí àwọn níbi ìran wa bíi méje táwa gbọ́ nínú ìtàn oníṣègùn ìbílẹ̀ ni wọ́n tó lè jẹ́ babaláwo. Ṣùgbọ́n nígbà tí àwa bẹ̀rẹ̀ àwọn ètò yìí níbi ìwà òye ìwà ọgbọ́n àwa dúró ti iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ níbi iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ oníṣègùn ìbílẹ̀ làwa ká fi ewé àti egbò ká fi tọ́jú àwọn èèyàn níbi ẹ̀kọ́ tá a bá ń lé ẹ̀kọ́ tá a bá lọ́dọ̀ àwọn ẹlòmíì tá a tó kọ́dọ̀ ilẹ̀ tá a tó wá lọ kọ́ níbi iléèwé la fi dóde pé ká ó tọ́jú èèyàn pẹ̀lú ewé àti egbò òun la mú lókùnkúndùn. Ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàárín babaláwo oníṣègùn àti adáhunṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè. Àkọ́kọ́ ṣe rí babaláwo àwọn jẹ́ àwọn tó yẹ pé
wọ́n máa ń bọ Ifá wọ́n máa ń ṣe ẹ̀sìn Ifá ẹ̀sìn tí wọ́n wá ń sìn yìí òun náà wọ́n dúró dè wípé bíi pé kan sìn Ifá wọ́n á nọ́dún Ifá wọ́n nètò Ifá wọ́n ní òfin bẹ̀ ẹni ń ṣe Ifá kò gbọ́dọ̀ gbàyàwó wọn ò gbọ́dọ̀ gbàyàwó Ifá so wọ́n ní òfin tiwọn wọ́n dẹ̀ ń bá tiwọn lọ bẹ́ẹ̀ níbi pé kéèyàn ò jẹ́ babaláwo níbi ibẹ̀ wọ́n ní àwọn ètò táwọn fi ń tọ́jú tiwọn ara wọn ń bẹ̀ tó yẹ pé wọ́n ó kì í Ifá ni pẹ̀lú gbólóhùn ìfẹ́ láti lè fi ṣe nǹkan tó bá fẹ́ èèyàn ní ẹ̀fọ́rí wọ́n lè mú ìyẹ̀rọ̀sù kan ní àwọn gbólóhùn tó máa sọ sí tó bá lò fóun tọ̀hún á dẹ̀ wà dáadáa wọ́n ní àwọn tí wọ́n máa ń ṣe fẹ́ tó ń bẹ lọ́hùn fọ́mọ bọ́n yẹn ń ṣe tiwọn náà ni ṣùgbọ́n ti tọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí ìṣègùn ìbílẹ̀ ewé àti egbò òun làwa ń papọ̀ tá a fi ń tọ́jú àwọn èèyàn tẹ́lẹ̀ fi ń ní ọ̀nà àbáyọ then àwọn tó wá jẹ́ àwọn adáhunṣe ẹ rí i pé àwọn tó ń pè ní adáhunṣe àwọn máa ń béèrè wọ́n máa ń yẹ nǹkan wò tẹ́ ẹ bá dọ̀rọ̀ sí wọn wọ́n lè máa mọ oògùn tó máa fi tọ́jú èèyàn ṣùgbọ́n wọ́n lè sọ fún yín pé lágbájá báyìí tẹ́ ẹ béèrè nípa ẹ̀ báyìí tó bá dọjọ́ báyìí ní òkú níbi oníbọ̀ ṣe ń ṣe tiwọn kán ro nǹkan pọ̀ mọ́ra wọn ìgbà tó máa ro eléyìí pọ̀ mílẹ̀ tẹ́lẹ̀ bá jẹ́ pẹ̀lẹ́ nǹkan báyìí ló yẹ kó mú wá bí kí wọ́n pé 2 àti 2 ó yẹ kó jẹ́ 4 but tó bá tó dọ̀ àwọn onímọ̀ míì wọ́n lè ní 2 àti 2 ó lè má jẹ́ 4 gbà mí so àwọn adáhùn ṣe wọn bọ́ ṣe ń ṣe tiwọn ìwọ́n ní pé ká tọ́jú àwọn èèyàn níbi ọ̀nà ìbílẹ̀ ewé àti egbò òun la jókòó tì a dẹ̀ kẹ́kọ̀ọ́ tó pọ̀ lórí ẹ̀ níbi ẹ̀kọ́ náà a tún dúró a sì ń kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ náà ni òun táwa gbé ara lé. mo mọ̀ pé kẹ́kọ̀ọ́ òwe yàtọ̀ sí ìwé àwọn ẹ̀kọ́ wò lẹ́kọ́. yàtọ̀ sí ẹ̀kọ́ ìwé yàtọ̀ sí ẹ̀kọ́ ìwé tá a jáde ní yunifásitì a tún kúrò ní Nàìjíríà yìí mo lọ sí ilẹ̀ French. ẹ̀fọ́ díẹ̀ nù rírí yín nù rìn àjò ìmọ̀ nípa ewé àtegbò láti fi lè tọ́jú àwọn èèyàn. nípa ìmọ̀ láti ibi ayé ìgbé ní ọdún kan ká mú ọ̀rọ̀ lọ síbi ìyẹn náà ní ọdún kan a lọ sílùú kan tó ń pè ní ìlú Paraku nílùú Paraku yìí mo wá arábìnrin kan wá arábìnrin wọn rẹ̀ ti ń ṣiṣẹ́ fún tipẹ́ nípa pé ọmọ ẹ̀ ní àìsàn wárápá ni ọ̀tọ́ ọmọ ẹ̀ wá ní àìsàn wárápá ẹ̀ tó wá dọ́dọ̀ títì mi gẹ́gẹ́ bí òye àti ìmọ̀ tá a jogún ẹ pé oníkálukú bó ṣe bí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n níbi ìmọ̀ tá a jogún lọ́rọ̀ tó bí wa nǹkan máa ń sọ fún mi tí máa sọ nǹkan bẹ́ẹ̀ ló máa rí ẹ̀bùn Ọlọ́run ni àti tí àwọn òbí tiwa tọ́ fún wa. kò ní tán lára ọmọ bọ́mọ̀kù dànsákì ẹ ní baba aláwo ń baba yín. bàbá olóyè ògbóni gan tó ní bàbá tèmi so wọ́n máa sọ pé tí n bá sọ bẹ́ẹ̀ ni ẹ̀kejì náà ni pé tí n máa jókòó tí n máa ro nǹkan títí tó bá sọ sí mi pé báyìí bẹ́ẹ̀ ló ṣe máa rí arábìnrin wa ó gbọ́mọ ẹ̀ wá ọmọ yẹn lọ sí pé ọmọ ọdún 15 gbà náà ọmọ yẹn wá ní àìsàn wárápá ó wá ń ṣe ilé alẹ́ lásìkò yẹn wọ́n bá gbé wá nígbà tó gbọ́mọ ìwá tá a wọ ọmọ yìí títí mo sọ fún ìyá yẹn pé ìyá ìwọ ló ń ṣe ọmọdé yìí ọkọ ìwá tẹ̀lé wa lásìkò náà ìwọ ló ń ṣe ọmọdé yìí yẹ̀ǹkan tó dẹ̀ tó fi ń ṣe ọmọdé yìí ó lóun ò ṣe owó tó kóun ṣe wàhálà lórí ẹ̀ ó ṣe máa ṣe ìyá ọkọ ẹ̀ náà ní pé owó tó kóun gan náwó bóun ṣe náwó lèmi náà jọ náwó lórí ẹ̀ ni bó ṣe ń ṣe ni pé ọmọdé yìí bàbá tó tẹ̀lé òun kọ́ ló lọ́mọ ó bá bẹ̀rẹ̀ sí pariwo wípé báwo ló lọ òun ló lọ́mọ kí ni kan mú ní òun kọ́ lọ tọ́ pé ó gbà pé òun kọ́ ló lọ́mọ ó dà kò burú àáfin ní tá a bá ti fi ní ní tó bá rí kó fara mọ́ wọ́n wá lọ́wọ́ alẹ́ nígbà tó máa di ìdájí obìnrin ló wá jí mi ló ní kí jẹ́ kóun sòótọ́ pípé lóòótọ́ nígbà tóun lóyún kóun tó fẹ́ ọkùnrin yìí àwọn ti lóyún rí ìgbà tóun wá dé ọ̀gọ̀ wọn gbé wọn fẹ́ ṣe marriage àwọn òfin gbọdọ̀ foyún ṣe marriage ìgbà tó ń ṣe dọ́dọ̀ báyìí bóun ṣe lóyún mọ́ nìyẹn lẹ́yìn marriage. wọ́n yọ oyún tẹ́lẹ̀. àkọ́kọ́ ọ̀hún á lóyún mi mọ̀ wọ́n tó wà lóyún mi mọ̀ ó náà sọ́dọ̀ babaláwo kan tó jẹ́ olóhùn tó yẹ nìkan tó ń ṣe ìṣègùn àbẹ tó ń tọ́jú èèyàn náà ni oyè sọ́ngbà yẹn pé ẹni tó ń wá sọ́dọ̀ yìí olóhùn ló wá yàn òun lọ́rẹ̀ẹ́ bóun ṣe lóyún fún nìyẹn gbàtọ́ wá yàn òun lọ́rẹ̀ẹ́ wọn pé òun ò lè gbóyún fún òun bá gbé oyún fún ọkọ òun ọkọ ẹ̀ tó gbóyún fún inú ẹ̀ dùn nígbà wọn ti wọ ọmọ tipẹ́tipẹ́ nígbà tó máa bímọ ó fọmọ bóbìnrin nígbà tó máa tó bí ọmọ ọdún 3-4 bó ibẹ̀ sí ní ṣubú tó ń dìde nìyẹn gbàtọ́ wọn bẹ̀rẹ̀ sí ní ṣubú tó ń dìde ó ní kò sí tó máa ṣe ó lóun ti ẹ̀ mọ̀ pé ìbẹ̀rẹ̀ ti gbé wá mo ní ọmọ yìí tó bá fi kó lálàáfíà dá padà sọ́dọ̀ bàbá ẹ̀ tó pọ́ wọn lóò ṣàǹdílé wọn àwọn ọmọ tí wọn ò kì í sùn ta tó bá ti lè síbẹ̀ padà ọmọdé yóò lálàáfíà nígbà tí ọkọ ẹ̀ ṣàwọ̀ ṣàṣọ títí ṣàwọ̀ pé nǹkan tá bá ń bò á padà
bọ́ta náà ni ọkọ padà gbọ́ ọkọ padà bínú pé tó àṣírí bẹ̀ kó dọ́mọ padà fún ẹni tó lọ́mọ tó wá dọ́mọ yìí padà fọ́dọ̀ ẹni tó lọ́mọ kò pẹ́ kò jìnnà kò tó bí ẹni tó ṣe léyàléyà pé stop nìyẹn ó stop ni kò stop ni ó stop ni kò stop ni ẹni tó wá jẹ́ olórí oníṣègùn ní ilẹ̀ French bambromo náà máa ń pè lọ́dún náà ọdún tí mo ń sọ yìí around year 2000 ni yes year 2000 ni bambromo yìí ní kọ́ lọ pè mí wá pé ta lórí irú eléyìí ṣe tó pé ọmọ yìí ẹni tí ó lókìkí ni bàbá tó bí mo ní pé bẹ́ẹ̀ ló ṣe rí ní tí mo sọ yẹn pé àbítán àdàpadà wọ́n lè dàpadà kò ṣe mọ́ ẹni tí àdé sọ yẹn alágbára ni olórí oníṣègùn gbogbo French dé Gabon dé Congo gbogbo ọdún sọ French ní Áfíríkà òun lórí gbà náà bàbá ìwà mú àmọ́ra wà fẹ́ pé tí wọ́n fẹ́ níbi iṣẹ́ ìṣègùn tí wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn wọ́n náà fi tiẹ̀ lẹ̀ ni àwa arẹ́kọ̀ọ́ díẹ̀ kọ́ mọ́ ìta ní lọ́dọ̀ bàbá yẹn ìmọ̀ jìnnà àbí wọ́n ní pé àwọn ẹ̀sìn kan Islam sọ pé ó ní ẹ̀rìn jìnnà sórí ilẹ̀ ẹ lọ wá àwọn tó lọ́n ti ṣe bàtà níbi àti àrí pé níta náà mú ò tí ì tó nǹkan àwọn ará yẹ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá òun. mo gbọ́ pé bambromo yìí ní nǹkan ṣe pẹ̀lú Professor Pella sí Nàìjíríà wọ́n máa ń pa idán ni wọ́n dẹ̀ ní àwọn nǹkan tí ó lágbára púpọ̀ olóògùn nílùú French lọ́dún náà so nítorí pé bàtà nínú ilé wọn a rí fọ́tò Professor Pella ń bẹ̀ wọ́n sọ ìtàn fún wa bó ṣe lọ sí Indian bó ṣe dé ọ̀hún náà máa ń padán wọ́n dẹ̀ máa ń tọ́jú èèyàn sọ wá rẹ̀ kọ̀ọ̀kan ń bẹ̀ olóyè kó ju wàhálà sí gbogbo nǹkan tẹ́lẹ̀ máa ń sọ fatafata lórí social media tẹ́lẹ̀ máa ń sọ pé báyìí ni nǹkan kan a máa wò pé ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó bá ti bọ́lẹ̀ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ṣe máa gbọ́ ohun tí ò sí má jà sọ ṣàmì tí ń sìn ìmọ̀ ní ká lọ wá èyí táwọn èèyàn fẹ́ ni pé kó oògùn iṣẹ́ lára wọn tí oògùn bá ṣiṣẹ́ lára àwọn èèyàn ẹ rí i pé oògùn apolówó rẹ̀ ẹni tí yóò mọ̀yàn yóò mọ̀yàn níbi iṣẹ́ ìṣègùn tá a dé yìí a ti rí àwọn èèyàn gbàǹkọ̀gbì nílùú Amẹ́ríkà tẹ́ bá ń gbọ́ Tryon Biblical University nílùú Amẹ́ríkà wọ́n endorse oògùn wa ẹni tó ní school yẹn in fact tí àyè bá wà wẹ́ ká pè wọ́n kọ́ sọ sí ní tàn sọ nítorí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ kó máa ẹ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ máa mú ẹ̀rí wá ni àwọn tó ń sọ̀rọ̀ ẹni kan mú ẹ̀rí wá so ní tí mi kàn fẹ́ gbà àwọn ẹ̀wà níwọ̀njú ni pé ẹ jẹ́ ká wá ìmọ̀ ká fọ́ká sórí ilẹ̀ ká wá ìmọ̀ ká lè jẹ́ pé òdodo kún tiwa so nípa pé ìṣègùn ìbílẹ̀ ní tí ìṣègùn ìbílẹ̀ ń ṣe náà ni pé kéèyàn ó kọ́ nípa ẹ̀ kó dẹ̀ fi tọ́jú ẹ̀ àwọn tó fi tọ́jú ẹ̀ kó rí ẹ̀rí mọ́ ẹgbẹ́ alágbára mi ṣe lé ẹ̀ fún mo lè tọ́ka àwọn èèyàn lóríṣiríṣi pé káwọn èèyàn bọ́ta kọ́ ni pé ṣé ó lò ṣó rí bẹ́ẹ̀ ẹ̀rọ Haúsá ni pé ṣé oògùn yẹn ṣó ṣe é rí àbí ṣé ò lò ó rí bẹ́ẹ̀ ìta àdóde nìyẹn níta lè jókòó tí náà níta bá ń lé náà nìyẹn pé ká tọ́jú èèyàn kó dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ti ń sìn so àwọn oníbabaláwo wọ́n ń ṣe tiwọn àwọn náà ní ọ̀nà tó fi ń tọ́jú èèyàn àwọn adáhùn ṣe àwọn náà ń sọ tiwọn débi pé adáhùn ṣe ó kàn ní pé lágbájá ń gbà mí tó bá ní nǹkan báyìí ló ń ṣe òun wá ní pé máa lọ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ ó ní tí wọ́n ń lò sí àwọn kan ní wọ́n ń lo àṣẹ ni àwọn kan ní wọ́n ń lo olúgbòho ni ṣùgbọ́n ẹ̀kọ́ tí wọ́n nìyẹn dé sọ́dọ̀ wọn pé lágbájá máa rí máa lọ yóò dẹ̀ rí bẹ́ẹ̀ lágbájá máa lọ kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe pé ìmọ̀ ni so oníkálukú wà láyé tiẹ̀ ìmọ̀táwa jókòó tì ẹ̀ẹ́dẹ́ la fi ní ilé iṣẹ́ àpè ní bàbá Alado Herbal Research Center à ń ṣe research lórí ewé àti egbò ni so nípa ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ nílùú Paraku akẹ́kọ̀ọ́ ní ilẹ̀ Niger nítorí pé nígbà tí ìwà tí mò ń sọ yìí wọ́n tún ní àyè ní Niger kò tí ì sìn ní bọ́dà Paraku yẹn sí Niger kò tí ì sìn wọ́n ní àyè àwà lọ́dọ̀ wọn fa láti kọ́ ẹ̀kọ́ kò tí ì a tún kúrò ń bẹ̀ a lọ sí ilẹ̀ Ghana kí ni Ghana tí mo lọ yìí náà ni pé a ṣe exhibition kan nílùú Ìlọrin bí exhibition ṣe exhibition lọ́dún ọ̀hún kò ṣeé ṣe kí ó fà á ní pé a tètè rí àwọn èèyàn pé láti bẹ̀rẹ̀ fíẹ̀ yẹn bọ́n ṣe ní pé ká lọ sí ìlú Ghana jàre wọ́n fẹ́ ṣe fíẹ̀ ń bẹ̀ nípa àárín káàkiri nígbà tá a dé ìlú Ghana yìí wọ́n fẹ́ ṣe trade fair ń bẹ̀ nígbà tí wọ́n rí àwọn èèyàn tó gbé wọ́n package àwọn oògùn wọn àwọn gọmọ Ghanaian àti wọ́n package ìwé báyìí bóyá pé oògùn òyìnbó ni ìyẹn ni pé tí wọ́n bá jáde àárẹ̀ kọ́kọ́ àwọn àdébẹ̀ bá oríṣiríṣi wọ́n ṣe tó pé ẹ máa rí tó máa dán yẹn tó máa ṣe yẹn pé àwọn ìdí máa tó ṣe kí ni àfaramọ́ wọn àwa náà tún kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ àwọn ẹ̀kọ́ tá a kọ́ káàkiri yìí ó náà la kó wálé
la fi kún ètí àwọn bàbá wa ní ló fi ń jẹ́ pé a fi ń gboríyìn àdẹ̀dúró ẹ̀kọ́ náà ìmọ̀ ìjìnlẹ̀ ó wà nínú ewé àti egbò àdẹ̀dúpẹ́ fún Ọlọ́run nísìnyí pé àwọn òyìnbó náà ti ń gbà wá wọlé wọ́n ti ń wo ohun tá à ń ṣe àti ń sẹ́ǹdì ògùn wọn bèrè pé eléyìí tá a ṣe kí lẹ fi ṣe lára àwọn ògùn tí yín wa yìí bẹ́ẹ̀ ni pé kí lẹ fi ṣe nítorí pé ẹni yẹn lò nǹkan tó lè ṣe yẹn kí lẹ fi ṣe ṣe pé orí Ọlọ́run ni tó ti yé sìn orí Ọlọ́run ni so ìmìyànjú ti máa gba àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ mi ò ní pé ẹ báyìí ká bọ́ra wa pa o ewé àti egbò Ọlọ́run dá fún wa ó dá fún ẹni tó yẹ pé Ọlọ́run natural person natural medicine ní kó lò ẹ wá wo gbogbo nǹkan sìn tí ẹ bá ní òun mu àwọn minerals ọ̀hún mu yẹn soft drink tó bá mú ó ń ṣàkóbá fara ni chemical ni tí ẹ bá ní ṣúgà ló fẹ́ máa jẹ chemical ni problem ni tí ẹ bá fẹ́ jẹ oògùn ìbúlẹ̀ fún àgbẹ̀ bá lò ó máa kọ́kọ́ ṣiṣẹ́ tó bá yá á tó kó báyà náà ni ṣùgbọ́n ewé àti egbò òun ló dáa púpọ̀ jù nítorí pé tó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára èèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ ló wá ń bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ kó ń ṣe gìrìgìrì lẹ́ẹ̀kan náà ẹni pé kọ́mọ kan sanra àbí kọ́mọ kan tínrín káde ọmọ tó tínrín àfẹ́ kó sanra o tó bá lóògùn tó bá sùn tó bá jí lára tó bá bẹ̀rẹ̀ tó bá sanra àwọn èèyàn sá fún àbí kó máa bẹ̀rẹ̀ sí máa sanra díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ lè yàgbé àti bó ṣe ń ṣiṣẹ́ so ìmọ̀ ni àdẹ̀dúró dìsín bá a ṣe wà nínú àtúwà nínú ìwé lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń kẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò láti develop ẹ̀ báwo ló ṣe máa ṣiṣẹ́ ibo ló tún kù sí àwọn míì àtúnṣe àwọn àìsàn míì tí ò sí lọ́dọ̀ wa ń bí àwọn kò irú àìsàn kí ló fara jọ kí ló fà á kí la lè lò sí ẹlòmíì á sọ àìsàn míì tó wà láyé sàkání wa ń bí but bóyá ń ṣe òun ọ̀tọ̀ tún ni so nípa ilé yìí bí wọ́n jẹ́ pé ó ní ọkọ́ má dúró nípa wíwá ìmọ̀ nípa ewé àti egbò yìí nìkan náà ni àwọn ò ṣe nǹkan mi o nípa ewé àti egbò kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà lára pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run bá òun tọ̀hún yóò ní àlàáfíà ni bí ó ṣe jẹ́ nípa yẹn ni. ẹ ìsún máa fojú ìta àtọ́jú inú wo nǹkan. ẹ dandan ni òun náà ni mo sọ nípa ìmọ̀ tá a gbà lọ́dọ̀ àwọn tó bí wa tí n bá sọ nǹkan yóò rí bẹ́ẹ̀ ni ṣètò àwa kì í bínú sọ̀rọ̀ ẹ̀kí náà ni pé tí n bá sùn tí n bá rò pé báyìí ló ṣe máa rí adẹ̀rí bẹ́ẹ̀ tí n bá sọ pé nǹkan báyìí wù mí ṣe Ọlọ́run ń ṣe fún mi ṣe sìn so bẹ́ẹ̀ òun ni ojú inú nítorí ẹlòmíì àìsàn mi tó ń ṣe ẹlòmíì kò ń ṣojú lásán tó bá ní pé kò ń ṣojú lásán ẹlòmíì nígbà ojú lásán ni fine ibi tó ń believe sí nìyẹn bọ́n tó bá dé tí nǹkan àárẹ̀ ń ṣe ara ní ó dọ̀dọ̀ àwọn tó máa ṣẹ́ẹ̀kì wọ́n ní nǹkan kò ṣe é máa lọ́lé ó dẹ̀ lóhùn gbádùn ṣojú ojú lásán kọ́ nìyẹn so kò ń ṣojú lásán ètò àìṣojú lásán a máa ń fojú inú wò láti wọ́n náà báyà sórí ẹ̀. yàtọ̀ sí ewé àti egbò nìkan wọ́n láwọn ọ̀nà míì tún wà téèyàn gbọ́n ń ṣèwòsàn pẹ̀lú àwọn ẹranko àtàwọn kòkòrò irú àgùntàn ní ìsìn wọ́n ní ohun èlò pàtàkì ní fáwọn oògùn kan láti fi ṣèwòsàn. ṣe rí àkọ́kọ́ gbogbo nǹkan tó lọ́hùn dá ó dá fáwa èèyàn ni gbogbo nǹkan tó lọ́hùn dá pátá ó dá torí àwa èèyàn ni ó wá kú báwa èèyàn ṣe máa lò ó tó máa fi wúlò fún wa ẹranko kan wà tó máa ní wo báyìí tó dàbí hippopotamus yẹn ṣe rhizoros ẹranko yẹn ṣe àwọn pé tó bá ya ìgbẹ́ sínú omi àwọn ẹja bẹ́ẹ̀ máa kú tí a bá mú ìgbẹ́ tó yà yẹn ṣe àwọn pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ó ní àwọn nǹkan kan bẹ̀ tó fi fà á nìyẹn ó ní àwọn nǹkan tó pé tó ń fà á yẹn tó fi jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn o ó ní kẹ́míkà kan nù ni ó ní nǹkan kan tó pé wọ́n lè sọ pé kẹ́míkà ní nǹkan yìí so wọ́n wá fi ń ṣe oríṣiríṣi nǹkan tó bá bù tó fi kún nǹkan tó pé èèyàn kan ní egbò àdá àjìná tó bá lò sínú egbò yẹn tó kọ́kọ́ fi fúrí ẹ̀ ó lè sìn á pa orú nǹkan tó wà nínú ẹ̀yìn bóyá ń pa ẹja yẹn wọ́n ṣe máa tọ́jú egbò yẹn á dẹ̀ jìnnà àwọn àṣírí kan nìyẹn wọ́n ń pe ẹ̀tà ìṣẹ̀tà yẹn ó ní kíní kan ní díẹ̀ bí ìròbó báyìí ni ìyẹn ẹranko ẹ̀tà ó tó máa ní pé ẹ̀tà ní ń tà kọ́mọ ẹranko tó tà àwọn àgbàlagbà máa ń lo orí ẹ̀ fún nǹkan awọ́rò ọjà omi tó wá sọ nípa pé ibi ìròbó díẹ̀ ìṣẹ̀tà yẹn wọ́n ń lò láti fi ṣe oògùn aṣẹ́ta ṣáàmì tí ń sìn so ìyẹn bẹ́ẹ̀ bọ́ nípa ẹran mo tí àyà sọ pé gbogbo nǹkan pátá ló wúlò àfi téèyàn bá ní mọ̀ nípa ẹ̀ lóko ṣe tí ń sìn ṣé wàá rí ẹran àgùntàn ẹran àgbàlagbà náà máa ń pè é ẹran àwọn àgbà lẹ́ran àgùntàn kí ló fà á tó jẹ́ ẹran àwọn àgbà ni pé ayé tá a wá wà yìí àwọn kan wà tó gbọ́ ẹ̀sìn ló sọ bẹ́ẹ̀
wípé àwọn kan wà tí wọ́n rí wa táwa ò rí gbogbo ẹ̀sìn sọ bẹ́ẹ̀ tí àwọn kan sọ pé ẹnìkan kú wípé ẹni tó wá kú yẹn o ó kọjá o ó ń rí wa o àárí o ó lè jàre ó lè má jàre ṣùgbọ́n àwọn kan wà tọ́lọ́run dá tó ń rí wa táwa ò rí ok àwọn tó wá tọ́nà wá dá táwa rí yẹn ẹ ká lọ wo sample kí ló máa ń fà téèyàn máa ṣépè tó máa ṣe kí ló máa ń fà téèyàn máa ṣàdúrà tó máa ṣe àwọn tó kàn àti pé tó máa ti kọjá láti téèyàn ṣépè tó ṣe yẹn tó kọjá téèyàn ṣépè yẹn tí wọ́n ní pé kí nǹkan yẹn dẹ̀ ṣe àti téèyàn bá ṣàdúrà yẹn kí wọ́n dẹ̀ ṣe kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè máa fi rí pé gbogbo èèyàn tó bá ń sọ dáadáa fúnra ẹ̀ dáadáa ló máa rí gbogbo èèyàn máa sọ wọn pé ṣé kò wá ní dé báyìí ẹni tó sì kìíní o a máa ní pé ṣé mi wá ní kú báyìí á dẹ̀ kú lóòótọ́ ó tó wá sọ pé ó tó wá pé máa yè ọkàn ẹ̀ yẹn ààyè náà ni ó ní ẹ̀wọ̀n science kan nípa tí àwọn Indian ṣe nípa pé kórìí máa fọyàn kí wọ́n máa ní pé orí ò fọ́ mi orí ò fọ́ mi orí ò fọ́ mi orí ò fọ́ mi á dẹ̀ lọ. àwọn òyìnbó náà dẹ̀ sọ bẹ́ẹ̀ nípa kan ṣe àwọn tablet tó máa ṣe tablet real tablet wọ́n á tún ṣe placebo ẹ̀ náà placebo yẹn náà ni pé kò sí nǹkan ní òfo lásán ni tí wọ́n bá dẹ̀ lò á dẹ̀ nípa orí ò fọ́ mi mọ́ wọ́n ní pé wọ́n lè ṣe placebo paracetamol for instance nsìn wọ́n á ní kéèyàn lo oògùn yẹn tó bá ti wá lò á kàn ní pé orí ò fọ́ òun mọ́ ni ṣé ti yẹn sìn so ó ń jáde pé psychology ó dájú pé spirit kan wà tí a ò rí bẹ́ẹ̀ náà àwọn àgùntàn ẹran àwọn àgbàlagbà làgùntàn ṣé rí báwo ni ẹran àgbàlagbà ni pé báwọn àwọn bó ṣe rí yẹn táwọn kan bá lọ tó bá ní agbára láyé wọ́n á kó sínú àgùntàn tó bá ti wá kó sínú àgùntàn tó bá di alẹ́ tó bá dé oríta àbí láàrin ọjà ẹran àwọn àgùntàn wọ́n á parapọ̀ síbẹ̀ wọ́n á máa ṣe ìpàdé tiwọn tó bá wá ń ṣe ìpàdé yẹn àwọn tó bá mọ agbára yẹn lò wọ́n lò wọ́n láti fi pàṣẹ fẹ́yàn èèyàn títí yẹn sìn tí àwọn èèyàn bá ṣe àjò tó bá lágbára wọ́n á ní kán lọ pa àgùntàn sínú ẹ̀ tó wọ́n á pa àgùntàn sínú ẹ̀ wọ́n á fi àgùntàn yẹn wọ́n á fi po ọṣẹ yẹn tó wọ́n á ti fi po ọṣẹ yẹn á dẹ̀rọ̀ kò ní jẹ́ ọṣẹ ìgbóná nítorí a máa ń gún àwọn ọṣẹ míì tí wọn ò bá fẹ̀rọ̀ sí anybody bá fi wẹ̀ nǹkan á ṣe títí yẹn sìn wọ́n pẹ̀rọ àgùntàn sí ẹlòmíràn tó pé ó fẹ́ bímọ wọ́n wá di oyún mọ́ nínú ó ní àwọn nǹkan tó máa ń ṣe tá bá ṣe àwọn nǹkan yẹn tó mo ti sọ lórí àwọn ètò rí tá bá ti tó bá fún ẹran àgùntàn yẹn jẹ tó bá fún ẹran àgùntàn yẹn tó máa dú ẹran yẹn báyìí ó ń tọ̀ wọ́n á bímọ yẹn ṣèṣin ẹ̀sìn mo ti sọ náà rí akọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́kùn mo sọ nípa pé ẹran àgùntàn ẹran àgbà ni ẹran tí ń sìn dẹ́dẹ́kẹ́ níbi ẹran àgùntàn wọ́n máa ń lo ẹran àgùntàn láti fi sọyàn nù láti fi sọyàn nù ètò ẹsìn wọn ò rẹ ẹran àgùntàn yẹn tó bá rẹ ẹran àgùntàn yẹn wọn á fún ní àǹkan yẹn náà jẹ ni àṣejẹ ni wọn á jẹ tó bá ti jẹ wọn á mú lọ sọ́nà jíjìn wọn á lọ túlẹ̀ tó má túlẹ̀ onítọ̀ wọn á rìn lọ bí wọn wà nílùú òyìnbó tó má lò fún onítọ̀ wọn á padà wálé ètò ẹsìn so agbára wà níbi àwọn nǹkan yẹn ṣàmì tí ẹsìn wọn ò sè wọn máa ń lo ewé ìdá ẹ̀kọ́ tí mo ń sọ yẹn àwọn tó bá jẹ́ oníṣègùn tó máa ń mọ̀ nípa èyí tí mo sọ yẹn wọn á mọ̀ tí wọn máa lo ewé ìdá ẹ̀kọ́ ewé àtìkálá rẹ̀ pala rẹ̀ wọ́n máa ń pè bẹ́ẹ̀ ìjẹ̀bú ló máa ń sọ yẹn bẹ́ẹ̀ wọ́n ní ewé àtìkálá rẹ̀ pala rẹ̀ ewé tó máa ń fún ara rẹ̀ pa rẹ̀ tó máa fi wá sí àṣejẹ fún ẹran àgùntàn yẹn tó máa fi orúkọ ẹni yẹn sí tó ń tọ̀ wọ́n yìí lọ ṣàmì tí yẹn sìn so agbára wà ìmọ̀ ni ṣùgbọ́n bí ìmọ̀ yẹn ṣe wà yẹn àfi kéèyàn túbọ̀ máa wá ìmọ̀ sí nítorí pé bí èèyàn ṣe máa wá ìmọ̀ sí náà ni pé kí ló fà á tó máa ṣe nǹkan mífẹ́ lómi ta ni pé ó ṣe lára tòun tẹ́lẹ̀ máa ṣe á ní kò ṣe lára tòun so nípa báyìí ìmọ̀ ni ohun ìjẹ́kára náà ò dúró lè pe ní òògùn àwọn pé àbálàdò gbogbo ẹni tó lọ ń kàwé ni gbogbo ẹni tó lọ ń wá mọ̀ sí ni a tún lọ ń bá àwọn èèyàn àwọn ọmọ ìgbà pé n ta ní tó pọ̀ lọ́wọ́ yẹn àwọn ní ẹyọkọ wọn àfẹ́ gbàmọ́ tiwa àfẹ́ kọ́mọ́ tiwa àá lọ bá wọn ẹyẹkọ wa so ìyẹn la fi ń gòkè sí ibi ẹwé àti egbò so nípa báyìí n tí àwọn èèyàn ń fi àgùntàn ṣe ó pọ̀ lóríṣiríṣi débi pé agbára ń bẹ ẹran àwọn àgbàlagbà ni tètè ẹ wo èpè ṣe rí àwọn kan wà wọ́n á ní pé kò sí èpè wọ́n á ní pé èpè ò lè jà wọ́n tó wáyé kádùúrà bá ti ń gbà ìpè náà láti gbà àbí kọ́nà má yẹ ká ṣe àwọn ayé àmín o so níbi tí àwọn ẹgbẹ́ ṣe lè wọ́n ní pé níbi tí múdè wà ó náà ní túdè wà a máa sọ wọ́n yẹn pé ní tẹ́ ẹ máa ṣe ní pé ẹ máa ṣe ìkápè sára ìká èpè náà ní pé képè ò máa ràn ni èyí ni ẹ̀dẹ̀ máa wà èpè nítorí pé ẹjọ́ là á bó oògùn rò
kó oògùn tó ṣe ṣùgbọ́n tó ń jẹ́ ìpè wà. tó ń jẹ́ ìpè wà. wà tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. ṣé ti yé àwọn ìkópa táyà pé táwọn àbá máa ń ṣe tó yẹ pé onítọ̀hún kò ní ká oòrùn kó tó kú. káì. ipò tó bá ti lè jí láàárọ̀ oòrùn gbọ́dọ̀ bá òun láti kú ni. tí ìfàyélẹ̀. tó fàyélẹ̀ ni agbára burúkú. agbára ni. so nǹkan bẹ nílẹ̀ Yorùbá yìí ìmọ̀dẹ̀ ń bẹ ń bẹ níbi ewé àti egbò ni o ewé àti egbò ni o àforíbalẹ̀ fún kankan o ṣùgbọ́n ewé àti sọ ń pa ẹ pé ọ̀tọ̀ lẹ̀sìn o àwọn mi máa ń dapọ̀ mọ́ra wọn ní pé ẹ̀sìn àti ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní ká tọ́jú èèyàn ọ̀tọ̀ ní African science. ẹ̀sìn ìbílẹ̀ yàtọ̀ sí oògùn ìbílẹ̀. ó yàtọ̀ sí oògùn ìbílẹ̀ o. oògùn ìbílẹ̀ yàtọ̀ sí. oògùn ìbílẹ̀ ó yàtọ̀ sí oògùn òyìnbó. then à ń sọ nípa African science. ọgbọ́n ìjìnlẹ̀ adúláwọ̀. so African science ó jẹ́ òun ni àgbéyẹ̀rí àwọn science à ń sọ nípa bó ṣe ń lo àgùntàn bó ṣe ń lo ìpè bó ṣe ń lo ewé àti egbò káwọn èèyàn kọ́ sọ̀rọ̀ kó lè rí bẹ́ẹ̀ ṣàmùsẹ́sìn káwọn èèyàn wò yàn kan ní pé báyìí ẹni báyìí tí ó bá ṣe báyìí máa ṣẹlẹ̀ ṣètìlẹ́sìn so ẹ̀bùn wà lórí ìmọ̀ ni so ní táwa jókòó tì òun náà ni ewé àti egbò káwá fojú inú wo tó bá ṣèyàn lára ká tó fi ta wò èyí tá a fi ń fojú inú wo yẹn náà ni pé kí iṣẹ́ wa ó lè lápọ́nlé nítorí tẹ́nìkan wá lóun lò tó ní pé ó kù díẹ̀ fóun lápọ́nlé àfi ká mọ̀ pé a kọ́ nípa kí ló fà á tí ò fi ṣiṣẹ́ fún òun láyé fi ń fi ojú inú wò so nípa báyìí ìwọ tó bá ní kùdìẹ̀ ní ara ẹ má bọra yín pa o ẹ̀sìn kò ní ká má tọ́jú ara o ẹ̀sìn jẹ́ kó wá yé wa pé àlàáfíà wà yìí òun là kọ́kọ́ ẹ̀sìn jẹ́ kó wá yé wa pé a gbọ́dọ̀ para wa ẹ tó bá bínú tó bá ní pé òun láàárẹ̀ lára ẹ̀sìn wọn ní kó má lo ewé àti egbò àwọn máa kọ́lẹ̀ fún pé ó para ẹ̀ ni. commit suicide. ó commit suicide. ẹ júwe ẹ ṣàlàyé ẹ ṣeun olóòtú ẹ sọ̀rọ̀ nípa àwọn oògùn yín wọ̀nyí. ṣe rí àwọn oògùn wa ẹ rí i pé òdú náà àwọn oògùn wa kò ń ṣe àìmọ̀ fún olóko ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà fáǹfààní ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́. ẹ wo oògùn tó mú dání lego herbal mixture oògùn tó ti gba òǹtẹ̀ ìjọba ni ó wà ní fámásì káàkiri kí ló máa ń ṣe ó máa ń fọ ìdọ̀tí inú iṣan ara blood purifier la pè é nítorí pé ó máa ń fọ ìdọ̀tí inú iṣan ara ó dáa fún ẹni tó bá ní àìsàn pajápajá kí nǹkan máa rìn lára ẹlòmíì á ní pé ara máa ń já òun jẹ àbí ẹni tó ní àìsàn iṣan ara lego herbal mixture ó kájú ẹ̀ ó dáa púpọ̀ ìjọba ti fọwọ́ sí i a ní osconto mixture yìí a ṣe oní capsule ẹ̀ náà tó pé ó ṣe bẹ́ẹ̀ ní kòrò díẹ̀ a ṣe oní capsule ní hóró ẹ̀ ó máa ń ṣe fún ìrírí inú kẹ́yìn máa ròyàn kí inú máa kún àbí kẹ́yìn máa rí ìgbọ̀nsẹ̀ ṣe osconto herbal mixture ó dáa púpọ̀ fún àwọn àgbàlagbà tí wọn ò ṣe nǹkan àlejò mọ́ ó dáa fún obìnrin tó yẹ pé nǹkan oṣù ẹ̀ ò wá déédéé ó dáa fún obìnrin tó yẹ pé ó ṣẹ̀ṣẹ̀ rí traces sí pé òun fẹ́ ní fibroid osconto mixture yóò lò pẹ̀lú omi ọsàn ẹ̀wẹ́ pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́mọba kìíní yóò máa yọ díẹ̀díẹ̀ yóò dẹ̀ ní àlàáfíà àwọn náà la ṣe Alado bitters a ṣe ńlá àdẹ̀ṣe kékeré ẹ̀ òun dáa fún jẹ̀díjẹ̀dí ó dáa fún ẹ̀yìn ríro ó dáa púpọ̀ fún ẹni tó yẹ pé ìgbọ̀nsẹ̀ ẹ̀ máa ń le ìyẹn constipation Alado bitters òun àwọn náà la ṣe àwọn òkúta tó wá ṣe pẹ̀lú ẹ̀ òun náà ni aladosin ẹ wo aladosin yìí wọn tó bá ní prostate pé àti ìtọ̀ wọn ó ṣe ṣeréṣeré ẹlẹ́mìí àti ẹlẹ́wọ̀n ò lè tọ̀ bẹ́ẹ̀ lẹ́mìí àti pé òun tó ń tọ̀jù èèyàn ń tọ̀jù ni o àbí tọ̀yọ̀ jáde tó wá jẹ́ prostate ló fà á ó ṣeé ṣe kó jẹ́ pé bladder enlargement òun ló fa tiẹ̀ aladosin oníkẹ́ ẹ lò á dà sínú omi ọsàn ẹ̀wẹ́ èèyàn bẹ̀ sí máa lò ẹlòmíì tó wá ní gallbladder stone á ní kó ń tọ̀ ń lo aladosin àti organic organ tí a bá ní kidney stone a ní kó lo organic organ àwa náà la ṣe yẹn náà ó dáa fún àwọn nǹkan yẹn then a tún ṣe abioticin tó jẹ́ antibiotics egbò antibiotics dàfi ṣe léyìí fún àwọn tó bá ẹni tó bá pé ó ní infection èèyàn ń tọ̀ ìtọ̀ ń ta ni ẹlòmíì wà tó yẹ pé ó ń tọ̀ ọyún ẹlòmíì á máa tọ̀ ẹ̀jẹ̀ ẹlòmíì tó bá ń tọ̀ báyìí yóò máa gbárí mú ni ẹlòmíì yóò máa tọ̀ yóò máa ranjú kí ló fà á náà ni pé ìtọ̀ yẹn ń jó abioticin yìí oníkẹ́kẹ́ ká máa lò obìnrin míì wà tí ọba ti ń súnmọ́ báyìí yóò máa yaso ni obìnrin míì wà tó bá ti ń súnmọ́
yóò máa yún, yóò máa jajẹ, yóò máa dùn. Ọkùnrin bá tẹ̀ sí sùn mélòó mi wá ní pé ó ń dùn wá máa ní lára, ó ti ní egbò nínú. Abíọ́tí sì ń dáa fún nítorí pé ó dáa fún viruses àti bacteria tó bá lè máa dànù ní àmúlára. Àwọn náà la ṣe HPLD veins. Eléyìí kì í jẹ́ kí èèyàn ní àìsàn rọpárọsẹ̀. Àwọn àgbàlagbà tó máa ti ṣe gbogbo àwọn ètò yẹn síbẹ̀. A máa dà sínú omi ọsàn ẹ̀wẹ́ tẹ̀tẹ̀lẹ̀ pẹ̀lú owó ẹyọ, ṣùgbọ́n nísìnyí a ti parí gbogbo ẹ̀ sílẹ̀ pátá. Kí èèyàn kàn dà sínú omi ọsàn ẹ̀wẹ́ kó máa mu gáàsì kan lójúmọ́ ni kò jẹ́ kí èèyàn ní àìsàn rọpárọsẹ̀. Àìsàn wósẹ̀wósẹ̀. Abiotisin iléeṣẹ́ àbá Alado àwọn la ṣe. A wà nílùú Èkó, a wà nínú Abẹ́òkúta. Ẹ wo Alado aba therapy. Ògùn tí mo ń sọ rèé tó ń polówó rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí a bá ní àìsàn ẹ̀jẹ̀ ríru, ẹ̀bẹ̀ yẹn ká fi ṣeré o, silent killer ni. Ó lè fa kidney problem, ó lè padà lead sí liver problem. Ẹ jẹ́ ká lo Alado therapy. Ẹlòmíì ò ní lè sùn, orí a máa fọ́ ní gbogbo ìgbà. Alado bitters, Alado aba therapy ó ní ká lọ lò fún àìsàn ẹ̀jẹ̀ ríru. Sugarless eléyìí máa ń ṣiṣẹ́ fún ṣúgà tó bá pọ̀ jù lára. Tábẹ̀ sí ní lò tó bá jẹ́ wípé pancreas ń tọ̀wọ́ tí ì bàjẹ́, sugarless ló máa lò. Bọ́dọ̀ pé pancreas ẹ ti bàjẹ́, á ṣe àkọ́ṣe oògùn míì fún tó máa bẹ̀ sí ní lò. Ṣùgbọ́n tó pé pancreas ẹ ó weak ni àbí iṣẹ́ ò pé tó, sugarless ló máa lò. Yóò control sugar rẹ̀, wọ́n tọ̀ yóò dẹ̀ wà dáadáa fún àìsàn diabetes òun dá fún. A ṣe oògùn lóríṣiríṣi, àwọn oògùn tó ti ń polówó rẹ̀ àti ṣe lóríṣiríṣi. Ṣé pé àwọn èèyàn ń lò wọ́n dẹ̀ ń dúpẹ́ fún. Oscoto capsule eléyìí fún ọkùnrin tí ó bá ní ẹ̀yìn dídùn, olóhùn ò lè ṣe dáadáa, abẹ́ inú ẹ̀ máa ń wú, tó bá bẹ̀rẹ̀ lè ṣe àyàgbẹ́ wọ́ọ́rọ́wọ́ tó dẹ̀ ní àlàáfíà. Àwọn náà la ṣe pílà òpómúléró tó dáa fún ọkùnrin. Ẹ rí i pé ọkùnrin mi wà tó yẹ pé tó bá dọ̀dọ̀ ìyàwó ẹ̀, ìṣẹ̀ kó tọ́jú kó wà kó ṣe ẹjẹ́ lọ́wọ́ máa rò ń bẹ̀, ìyàwó tó wá di ìyàwó ẹlòmíì. Nípa ìlèṣe dédé ọkùnrin mi, ìyàwó ẹ̀ ti rí fi ń lé, a máa ní pé ṣé tán ṣọ́kùnrin wọ̀nyí, a máa bí pé ṣọ́kùnrin ní ẹbí a máa pé ṣọ́kùnrin wọ̀nyí. So a ti ṣe òpómúléró àti sàgbàdéwé fún ọkùnrin tí ó bá lè ṣe déédéé. Ẹ bá wò tí mo mú dání yìí, ó ní joy woman amúnútòrò fún obìnrin tó bá ń bẹ lọ́hùn fún ọmọ. Tóbi bá ń bẹ lọ́hùn fún ọmọ tí gbogbo system rẹ̀ wà okay, fallopian tube ò block, kò ní cyst, kò sí pé bóyá pé ó ní àwọn àìsàn míì, pelvic infection kò ní, wá jẹ́ pé oyún wà dúró rẹ̀, tá a bá fún ní joy woman pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá yóò fòyún ṣoyún yóò fẹ̀yìn gan pọ̀. Òun la pè ní amúnútòrò fún obìnrin tó bá ń bẹ lọ́hùn fún ọmọ. Yóò sọ ara ẹ̀ di ewé, yóò dẹ̀ sí ní àlàáfíà. Ẹni tí wọ́n ń gbọ́ mi ní dé àsìkò yìí, báyìí ká bọ́ra wa pa o. Ewé àti egbò òun ni ó gba òde kan, òun dẹ̀ ni ó fẹ́ gbà kó nínú àìsàn burúkú tó ń ṣẹlẹ̀ sí. Bí kéèyàn olóògùn kó ṣàkóbá fara, tó bá lè lo ewé àti egbò pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá, ẹ gbà pé Ọlọ́run nífẹ̀ẹ́ àwa èèyàn púpọ̀ púpọ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ wa púpọ̀ púpọ̀ o, ló fi dá ewé àti egbò fún wa. Kò fẹ́ ká fi ara ní ara wa, kò fẹ́ kí ìyàwó jẹ wá, kò fẹ́ ká kúkú òjijì. Nítorí pé olùmọ̀ pé tá a bá dé ayé dára sílé ayé yìí, kọ́kọ́ la máa jẹ, ara dẹ̀ máa béèrè wò fún àárẹ̀, ṣùgbọ́n ká fi ewé àti egbò tọ́jú ara wa. A ṣe organic organ tó ṣe fún hepatitis B, tí ògùn ti polówó ara ẹ̀ ni. A ní living witness, ẹni àìsí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wípé òun dúpẹ́ fọlọ́run. So pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá fún organic organ fún hepatitis B àbí liver problem, ó ń polówó ara ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá. Ìwé ìtẹ̀ ń gbọ́ mi nílé, a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o. Àmín o, àmín. Ẹ ṣeun púpọ̀ bàbá Alado bàdà ìṣègùn ìlú Bàrìbá. Àdúpẹ́ fún àsìkò eléyìí tá a fi jọjúrò lórí àwọn Alado bitters ń tiẹ̀. Kí lẹ ní ṣiṣẹ́ fún tiẹ̀? Ó máa ń ṣiṣẹ́ fún inú kíkùn àbí ẹ̀yìn dídùn àbí kí èèyàn ní jẹ̀díjẹ̀dí tó máa ń ṣiṣẹ́ fún nìyẹn. Nọ́mbà á dẹ̀ wà lára rẹ̀, àbí àkàpé nọ́mbà ẹ̀ẹ́dẹ̀ máa ń nọ́mbà lórí screen náà, ẹ̀yìn láì nìyẹn. Wọ́n máa rí nọ́mbà lórí screen. A wà ní ìlú Abẹ́òkúta ní nọ́mbà 4 Bàbá Alado close. Nọ́mbà 4 Bàbá Alado close la wà ní ìlú Abẹ́òkúta ní Ìta-Ọ̀ṣìn, ní Ọ̀pẹ́ area Ìta-Ọ̀ṣìn. Ìwé tí a ti ń bọ̀ nílùú Abẹ́òkúta ti dé Abẹ́òkúta, ẹ lè lọ sí Ìta-Ọ̀ṣìn ní nọ́mbà 4 lọ́dọ̀ Bàbá Alado. Ẹ lè pe nọ́mbà yìí 08028121088 tàbí 07031002744. Ẹ ṣeun o, kò ní jù báyìí lọ lónìí lórí ètò eléyìí tá a ti ń jíròrò lórí ìlò ewé àtegbò fún ìwòsàn
nílànà tàwọn baba ńlá wa àmọ́ lọ́nà ìgbàlódé. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ìkànnì Yorùbá Gidi TV lẹ́ńlá àǹfààní láti máa wò. Ẹ ṣeun. Bàbá Alado ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Alado, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Alado fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Alado fúnra ẹ̀ ó ti dé láti abúlé Alado, ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá Alado. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Alado 08028121088. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. bẹ́ẹ̀ni a ṣe Ramadan lọ́ranyàn fún gbogbo múmìnì òdodo. látàrí èyí ní ilé-iṣẹ́ Top Farm Foods fi pèsè lákọ̀tun àwọn oúnjẹ wa tí kò ní àmúlùmálà kankan nínú. yam flour, unripe plantain flour, rice flour, gàrí ìjẹ̀bú tó kan dáadáa, beans flour, èrè gbẹrẹ fún láti fi ṣàkàrà ṣe mọ́ínmọ́ín, yellow pap, ògì pupa onígbẹrẹ fún tó fi dórí all purpose seasoning. àmúoúnjẹ ládùn tasánsan wa gbogbo ẹ̀ ló ṣara lóore tó tọ́súnà fún sahur àti iftar àti pàápàá láti fi ṣe ẹ̀bùn fún ara wa. bá a ṣe wá ń kíra wa pé Ramadan kari àwọn oúnjẹ láti ilé-iṣẹ́ Top Farm tí wọ́n jẹ́ 100% natural ní kẹ́ ẹ jẹ́ ká fi gbàwẹ̀ gbalada. ilé-iṣẹ́ Top Farm Foods kalẹ̀ sí first floor Clemco Plaza 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. Call 0706-216-6771 or 0802-721-0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé. Níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.